happy birthday celebration mọ́ mi dáadáa ni mò ń kí abiyamọ tó mọ mọ́kẹ́ tó mọ̀ kẹ́ ọmọ ẹbí mi ta ni mò ń bá wí ta ni mò ń kí ta ni mò ń kì ṣe bẹ́ẹ̀ ni tó bá ṣe dáadáa ká ló ṣe dáadáa mọ́ mi Mrs. Pópóọlá Olúwaṣeun Ọlámídé kúkú ní rámáyé ṣe bí Yorùbá ló ní bóbi rẹ bá ló lọ́wọ́ bọ́ bá lè ṣí lẹ́ẹ̀kan kó má ṣe gbójúlé wọn kì í ṣe bíi tìyá yìí abiyamọ ni wọ́n kì í ṣe abiyagba káre ńlẹ̀ ìyá Olúwa dára sí mi ìyá Jésù gbọ́ tèmi kọ́lọ́run bá wa dúró tì yín títí láéláé lọ́jọ́ ayé yín gbogbo ṣebí ìwọ láya olólùfẹ́ ìdùnnú ọkọ rere bàbá dáadáa ni Mr. Pópóọlá Máyọ̀wá adé orí ọ̀kìn kì í ṣe tẹyẹkẹyẹ ìgbà ọdún kan ní lọ́lá ọlọ́run ọba Mrs. Pópóọlá Olúwaṣeun Ọlámídé kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́ ìran ọbẹ̀ ní bẹ́ṣu ìran àtẹ́lẹsẹ̀ ní tẹ̀nà ní kó sí páńpẹ́ ayé ní tàràkà kẹ́ẹ̀ tó jẹun lọ́lá ọlọ́run ọba ó jèrè àwọn ọmọ tẹ́ bí ó dàgbà ó dògbó ó fèrègì tóbi ẹ̀mí yín tó ṣẹ́gun sí ni yóò jọbẹ̀ rẹ̀ lọ́lá ọlọ́run èmi BRODA GBEMSKY Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ ọbì wá bá yín dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó fún yín lẹ́mìí tẹ́yìn ń lò adáná fi nájú ọ̀rọ̀ bọ́jígọ̀ ní bàbá wa òkè ìràbàǹdẹ̀ tó ṣòro gbémì fún oṣó àti àjẹ́ pánìkì fún Sátánì ọlọ́run alágbára tó ń bẹ lẹ́yìn ọmọ lọ́jọ́ bí òní tọ́tá ò fi rí wọn gbéṣe ọba tó fún mi lédè tí mo fi ń pèdè àrà tó fún mi lọ́rọ̀ tí mo fi ń sọ̀rọ̀ olùgbèjà ọmọ lọ́jọ́ bí ó ṣí ọlọ́run ọba oore ńláńlá ní kọjọ́ bí ẹni ó bá ní láyé ọjọ́ tá a bí ní sáyé ó tún ṣojú ẹ̀mí ẹni bọ́dún bá yípo Mrs. Pópóọlá Olúwaṣeun Ọlámídé ṣebí wọ́n lọ́mọ òkè òrò Ijero Ekiti ẹ̀yin lọ́mọ wá ọmọ ẹkùn ọmọ onílùú òfẹ́ ó tú ọmọ onílẹ̀ àtẹ̀ jẹ́jẹ́ ọmọ àjòjì àtẹ̀ gàràgàrà ọmọ ọlọ́ṣẹ̀ méjì takọtabo ọmọ amọ́mọlọ́mọ yíbọn tòun tọ̀bọ̀ òdírẹ̀ ọmọ ajérò kéòṣà ọmọ oṣù kèrègbè lẹ́bẹ̀ẹ́ ọ̀run ọmọ olújèrò àsìkò lọrin egungun yeye lójú ìjérò ẹ̀bìbọ̀ yín ṣàjẹ́ ẹ̀bìbọ̀ yín kọṣù ẹsẹ̀ ẹ̀bìbọ̀ yín kọṣù ẹnu tútútú ẹ̀bìbọ̀ yín mọ́rú ṣẹ̀ṣẹ̀ rìn ṣẹ́wẹ́ṣẹ́wẹ́ṣẹ́wẹ́ tọ́lọ́ ọlọ́run ọba òkúkú ní mọ sáré ọkọ bẹ́ẹ̀ ló ní mọ sáré ọmọ ìgbà ọkọ ìgbà àdá wọ́n gòkè dìtẹ̀ òkè òjẹ́ òkè òmu níṣẹ́ lòkè ráyìn gbogbo wọn ẹ ó máa rẹ́yìn àwọn ọ̀tá yín lọ́kọ̀ọ̀kan èjèèjì lọ́lọ́ ọlọ́run ọba òkè báyìí lọ́wọ́ afúnni ń gbé Mrs. Pópóọlá Olúwaṣeun Ọlámídé òkè lẹ́ ó máa lọ ẹ ó máa ráàánú gbà ire owó ire ọlá ìdùnnú àìkú tí ṣe baálẹ̀ ọrọ̀ ní kọlọ́run kó fi jí ìkí yín lọ́jọ́ ayé yín gbogbo bẹ́ẹ̀ ti ṣọdún eléyìí orí ajé ẹsẹ̀ míì tọkọtọmọ nínú ìfọ̀kànbalẹ̀ nínú owó ńlá èmi BRODA GBEMSKY Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ ọbì wá sọ wípé ẹ mọ̀ ṣe lórúkọ ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ṣe ń lù yóò máa dún ohun rere tọkàn yín bá fẹ́ yóò máa jẹ́ ti yín lọ́lá ọlọ́run ní tàràkà láyé ń bí ẹ̀mí yín tó sọdún eléyìí láṣẹ míì tó rọ́dọọdún lọ́lọ́dún sọdún ọdọọdún lèrú wá ń wà ọdọọdún ní pèrègùn yọ ọdún kan ò ní yọ kọ́mọ obì má gorí àtẹ àṣẹ ọlọ́run ọba mi ni Mrs. Pópóọlá Olúwaṣeun Ọlámídé ẹ ò ní wálẹ̀ ẹ ò jọjọ ìgbà ọdún kan ní lọ́lá ọlọ́run ọba ẹ tà ní kọ́ńtà kẹ́ranko míì tó tà nínú igbó ire àníkù owó àtàjèrè ọjà ní kó jẹ́ tiyín lọ́jọ́ gbogbo àbùdí ni tológun àbùdí ni tọlọ́sà ẹ wá ní tọrọ jẹ ẹ ní sàṣìnù ọmọ rere tẹ́ ẹ bí wọ́n tọ́jú yín dọjọ́ ogbó kalẹ́ ni ọmọ yín ò ní dọmọ lọ́mọ ọkọ yín ò ní dọkọ lọ́kọ lọ́lọ́ ọlọ́run ọba ìbò ti pẹ́ tọ́lọ́run ti ń ṣohun àràmọ̀dà nínú ayé Pópóọlá Ọlámídé èmi BRODA GBEMSKY mo wá bá ọ dúpẹ́ lónìí tó jẹ́ ọjọ́ bí rẹ onínúure ọ̀tá tó ń gbógun tó ń dìtẹ̀ ṣebí dìdìrín ni wọ́n akíndanidání lọ́ fẹ́ yà ẹni ó bá ti lọ́lọ́run ọba lẹ́yìn ó ti lóhun gbogbo náà ẹ̀mí yín tó sọdún eléyìí láṣẹ mi lọ́lá ọlọ́run ọba mi ìgbà ọdún kan ni.